ọ̀gá àgbà sójà tuntun Chief of Army Staff COAS ọ̀gágun olúfẹ́mi ọlátúnbọ̀sùn olúyẹdẹ ó mà ti sọ̀rọ̀ lórí ìpàdé tó bá ààrẹ bọ́lá ahmed tinubu tó bá ṣe lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ monday inú ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí í ṣe ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún 2024 ìyẹn the 9th of December 2024. ẹ rántí pé ọjọ́ monday ni ọ̀gágun olúfẹ́mi ọlátúnbọ̀sùn olúyẹdẹ tí àwọn aṣòfin làbújá tẹ̀sẹ̀ fòǹtẹ̀lù gẹ́gẹ́ bí ọ̀gá àgbà sójà tuntun inú lọ ṣe ìpàdé àkọ́kọ́ pẹ̀lú tinubu tó sì jẹ́ pé lẹ́yìn tí ó ṣe ìpàdé náà tán inú bá àwọn oníròyìn sọ̀rọ̀ láti sọ nǹkan tí wọ́n tọ́jọ́ sọ. ẹ rántí pé ikú òjijì ọ̀gá àgbà sójà lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni taoreed abiodun lágbájá ọmọ bíbí ìlú olóògùn ní ìpínlẹ̀ ọ̀ṣun ikú òjijì ẹ̀ ló jẹ́ kí tinubu yan ọ̀gágun olúfẹ́mi olúyẹdẹ tó jẹ́ ọ̀rẹ́ àti ẹgbẹ́ lágbájá nínú iṣẹ́ ológun ló jẹ́ kó yàn án gẹ́gẹ́ bí ọ̀gá àgbà sójà tuntun tó sì ti forúkọ ìránṣẹ́ sáwọn aṣòfin làbújá pé kọ́bọ̀n fún tẹ̀lú láti jẹ́ kí wọ́n kéde ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà sójà tuntun. ṣáò lọ́sẹ̀ tó kọjá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fún tẹ̀lú olúfẹ́mi olúyẹdẹ tó sì jẹ́ pé ó ní ọ̀gá àgbà sójà. eléyìí ló jẹ́ kí bàbá náà kó gba ilé ìjọba nàìjíríà tó ń pè ní Aso Villa lọ lọ́jọ́ monday ọ̀sẹ̀ tá a wà nínú èyí láti bá tinubu ṣèpàdé. lẹ́yìn ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe náà ìyẹn tó lóyìnbó ń pè ní closed door meeting ó ní ọ̀gágun olúfẹ́mi olúyẹdẹ ni ló bọ́ síta tó sì bá àwọn oníròyìn sọ̀rọ̀. níṣẹ́ ni àwọn oníròyìn bíi pé kí ni òun àti ààrẹ sọ lásìkò tí wọ́n jọ ń jíròrò tí wọ́n tó fi ti ilẹ̀kùn mọ́rí. nínú ọ̀rọ̀ ẹ̀ ọ̀gágun olúfẹ́mi olúyẹdẹ jẹ́ kó di mímọ̀ wípé òun wá dúpẹ́ lọ́wọ́ tinubu fún bó ṣe yan òun gẹ́gẹ́ bí ọ̀gá àgbà sójà tuntun ni. ó ní ìkejì ni pé níyìn tí òun ti di ọ̀gá àgbà sójà tó ti fún tẹ̀lú òun wá fẹ́ jẹ́jẹ́ òun wá ṣèlérí fún tinubu wípé òun kò ní já kulẹ̀ gbogbo nǹkan tó sì gbà ni lòun yóò fún un láti wá ọ̀nà àbáyọ àti ojútùú sí ìṣòro ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà. ọ̀gágun olúfẹ́mi olúyẹdẹ wá jẹ́ kó di mọ̀ pé ìdí tó ń fi ṣàbẹ̀wò sí àwọn sójà tó ń jagun ní ilẹ̀ haúsá ní lágbègbè north west àti north east ènìyàn láti fún wọn ní okun àti ìwúrí pẹ̀lágbára láti túbọ̀ múra sí i. bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn agbésùnmọ̀mí tó lóyìnbó ń pè ní bandit àtàwọn afẹ̀míṣòfò terrorist tó wà ní nàìjíríà làwọn yóò pa pátápátá tán. ó tiẹ̀ sọ̀rọ̀ lórí ẹgbẹ́ afẹ̀míṣòfò tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ní haúsá ìyẹn ẹgbẹ́ lakurawa. ọkùnrin náà ní àwọn tí ń finá mọ́ wọn gidigidi wọ́n sì ti ń sá lọ sí orílẹ̀-èdè Niger Republic. òní orílẹ̀-èdè Niger Republic iná ń farapamọ́ sí kí wọ́n tó sá padà wá sí nàìjíríà. ṣùgbọ́n ó ní báyìí àjọṣepọ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ láàrin àwọn àti Niger Republic. àwọn tí jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ó ní bí eléyìí bá ti wọ̀ tán báwọn bá ti ń pa àwọn lakúráwá nípakúpa bí bá ti ń sá lọ Niger Republic níṣẹ́ làwọn yẹn náà yóò tó mú wọn balẹ̀ tó sì ní pẹ̀lú eléyìí kò ní pẹ́ táwọn yóò fi pa wọn tán pátápátá. Thank you.